ṣètò àyànmọ́ tó fi hàn mí. Bí tí àdáhùn ṣe lókè rere, olóògùn tó mọ̀jọ ọ̀la òkun. Rere là ń wò ẹnìkan ráyé. Bí tí àdáhùn ṣe lókè rere, olóògùn tó mọ̀jọ ọ̀la òkun. Jíjí ni mo jí mú ọ̀rọ̀ kankan. Jíjí àtàgbà kó jí wọ́n ọ̀nà. Àìpẹ́ orí gẹ́gẹ́ bí ìdìbò kò jẹ́ ká mo rí àkọsí láwùjọ ẹni. Gbogbo ayọ̀ pé nípa èèyàn. Àkúrẹ́ èèyàn yẹn àdáyébá. Orí tí ó gbé mi nígbà orí gómi. Orí má ṣàyè gbé mi sọ́dọ̀. Nígbà bàtà wà ní àtọ̀tẹ̀ náà. Ọ̀sẹ̀ ní sùúrù kí mo ṣe ní sùúrù. Àmọ́ ní bàjẹ́ o.
ibi tẹ́mi forí pamọ́ sí rẹ̀. ó dáná màmá ẹ wo màmá ẹja máa dúpẹ́ fọlọ́run pé àdìjú báyìí náà lọ àpàkẹ́kọ̀ọ́ fara pàdé ẹ̀ ní àwọn ọ̀dẹ̀ ti ṣètọ́jú ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwa ọ̀nà tó jìnnà ti wá máa fẹ́ máa padà sí ilé báyìí torí alẹ́ ti ilé báyìí lálọ́ lè padà sí ilé báyìí tó wà lọ́wọ́ a máa padà wá yọjú sí yín ẹ̀sìn wa dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ti gbà wá tọwọ́tọwọ́ ẹ ṣe àdúpẹ́ màmá. ọlọ́wọ́ sàn yín lẹ́sàn-án ẹ ṣeun. ẹ̀yin àbúrò kí lórúkọ yín náà. mo lè bá lóko mi sà. mo yẹ bá. Adékẹ́ lóko mi. Adékẹ́ ìlànà ẹ kú tọ́jú Àṣàkẹ́. àwọn ṣeun. Àṣàkẹ́ a lè gbọ́ bó ṣe ní kò máa dùn ẹ́ àti tó wá wù. èmi àmì. ẹ̀yin omidan. eléyìí náà gbọ́ bàbá mi. bá ṣe ṣé mo mọ̀ dúpẹ́. o ṣeun o mo ò ní rásà o mo ò ní rágbó o. Àṣàkẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún Ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún Ọlọ́run Àṣàkẹ́ èyí tó sì wọ́n tó padà wá o Àṣàkẹ́. bó bá dòwú ọ̀la ó tẹ̀lé mi lọ́jà ọ̀rẹ́ mi kí n lè tẹ̀lé ẹ lọ mọ̀ pé ìyẹn fìyálẹ̀ màmá yẹn mi ò lè filẹ̀ kúkú mọ̀ pé ìyá ò ríran báwọn yẹn fẹ́ fìyálẹ̀ àwọn iṣẹ́ tí mo fẹ́ bá wọn ṣe gbogbo ẹ̀ ló pọ̀ ní jaburata máa fọṣọ máa farọ́ máa ṣé ìyá yẹn ni kó máa ṣe gbogbo ẹ̀ wọ́n rí sí i ọmọ bí mi náà fọṣọ bó bá tẹ̀lé mi lọ́jà bá a bá dé ọmọ pé mọ́rí ẹ bá náà fẹ́ fọṣọ gbogbo àsìkò lílo odò á lọ fọṣọ ọ̀rẹ́ mi má yẹ pa ọkùnrin mi ì lè lọ mi ì lè fi yá yẹn sílẹ̀ mi ì lè fi Àṣàkẹ́ ṣe bí bá a bá dé àpàṣọ rẹ aṣọ màmá àjọfọ náà ni mo ti gbọ́ mo gbà àjọfọ àmọ́ èmi ò lè lọ ó ó dáa ń lọ ọjà fúnra rẹ bí n bá dé ìwà bá ọ a sì lọ odò a lọ fọṣọ mo ti gbọ́. ilé tíṣù mi lọ ok ó dọ̀rọ̀ ẹ wà máa kí ìyá rẹ ó gbọ́ ọ. ṣẹ́rí wíwá ta wá ìmọ̀ ọ̀rọ̀ Àṣàkẹ́ náà ni alábàáyín sọ èmi àti ìyàwó mi a jókòó nílé lọ́hùn a bá gbé ọ̀rọ̀ náà yẹ̀wò wípé bákàtẹ̀ wá báyín pé kẹyànda Àṣàkẹ́ fún wa ká mú sọ́dọ̀ kó máa bá wa gbé ká máa ṣètọ́jú ẹ̀ àrùn lọ léèwé a máa ṣe gbogbo ojúṣe tó yẹ ká ṣe lórí Àṣàkẹ́ tí ní iná àdẹ́dùn òun láti torí ẹ̀ wà pé ká fi tó yín létí náà ẹ bá lè yànda ẹ̀ fún wa kò wá máa dùn mọ́ wa. màmá lóòótọ́ mo mọ̀ yìí pé ó máa rí bákan lọ́kàn yìí fún wa láti mú lò nígbà tó kú jẹ́ pé ààtàn náà lóòótọ́ ta bá ní ká wò kò dẹ́ ṣe wípé amúrakùnrin náà lọ títí ṣùgbọ́n kí mọ̀ yìí pé tí Ọlọ́run bá máa ṣe dáadáa fẹ́ dà nílé ayé yìí èèyàn bíi tèèyàn náà ni Ọlọ́run máa ń rán sí yàn. That's true. mímú lọ́ta fẹ́ máa Àṣàkẹ́ lọ sí dáadáa ni tó lè dá mi lójú wípé táyì náà bá ń rí Àṣàkẹ́ tàbí tẹ bá ń gbúrò ẹ̀ báyìí ẹ máa fàdúrà máa fi ránṣẹ́ sí wa torí pé ayọ̀ ní dáadáa ni. àbò ẹ sì mọ̀ dúpẹ́ ẹ sì wò mí sùnsùn ẹ fẹ́ pa mí láìpẹ́ ọjọ́ ẹni ẹ fẹ́ gbàṣàkẹ́ lọ lọ́rọ̀ mi tẹ́ ẹ sì rí bí mo ti wà àbẹ́ ẹ̀ rí mi ẹ fẹ́ gbọ̀ pálọ́ afọ́jú èdè ẹ fẹ́ káfọ́jú ọmọ jẹ ẹ ṣé o n ò yọ̀ǹda ọkàn mi ò yọ̀ǹda Àṣàkẹ́. ìṣẹ́bí ibi táwa ti ń wò màmá ojú wípé ọjọ́ ọ̀la tàṣàkẹ́ làwọn ń wò
lórí tó bá lè kọjá sí ọ̀dọ̀ wa lẹ́kọ̀ọ́ náà tí ajẹ́ kó lọ léwu tó yege tó bá dọ̀rọ̀ ọ̀la tẹ́yìn bá ń jẹun rẹ̀ ìgbà nínú ya tó wá dùn kan lẹ̀ ìwé ọ̀nà àmájá máa mú lọ ẹ̀yàn dá ìfún wa. èmi nìkan kí mo wá dá àṣàkẹ́ bí a pọ̀ lẹ́nu ẹ̀ ṣé ẹ rí àṣàkẹ́ tẹ̀ ń wò yìí inú mi dùn kọ́ kàwé o ṣùgbọ́n ó kù níbì kan a pọ̀ lẹ́nu ẹ̀ owó pọ̀ lórí àṣàkẹ́ ní nǹkan kan bá mú wọn ó béèrè ẹ̀ lọ́wọ́ mi ẹ jẹ́ n sọ fún àwọn mọ̀lẹ́bí tó kù tí n bá sọ fún ọ tí wọ́n bá ní yọ̀ǹda àṣàkẹ́ wọ́n yọ̀ǹda rẹ̀ fún yín. ẹ ó dá màmá ọjọ́ ògo ni káwá máa ṣàkẹ́. ẹ jẹ́ n sọ fún àwọn mọ̀lẹ́bí náà tí n bá sọ fún àwọn mọ̀lẹ́bí tí wọ́n bá sọ ni mo ṣe ẹ̀gbọ́n mi yọ̀ǹda fún yín ṣe mo dúpẹ́. ó dà àti gbọ́ àtúnpadà wa ni àmọ́ ó dá wa lójú pé àwọn ẹbí á fọwọ́ sí i. ẹ ó dá àwa ń lọ ná Àṣàkẹ́ síwádìí ìdí mọ́tò ká gbé nǹkan tá a gbé wá fún màmá fún ọ. Àṣàkẹ́ ọwọ́ rẹ̀ ẹ kí lé mo yọ̀ǹda ń tẹ́ fẹ́ gbé fún mi ọba dìjọ́ mi. kókò gba ẹrù padà wá ni màmá ẹ mú lọ. ẹ máa lọ mo yọ̀ǹda ẹrù ojú òdìjọ́ mi ọjọ́ rí. ẹ ṣé mo dúpẹ́ o. ìyájà kò gbé ẹrù ní mọ́tò. ẹ ṣé yóò dáa fún yín yóò pọ̀ yóò pọ̀ ẹ kí lé o. Àṣàkẹ́ 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 ó ti tí Ọlọ́run láti bá a rìn kó Àṣàkẹ́. wọ́n bá a yọ làwọn aráàbí ìbá padà dé ní ẹ̀rọ náà Àṣàkẹ́ rè kó. Èkó bò ó Àṣàkẹ́ ò rè kó ní ẹ bá takú mọ́ ń lọ wọ́n ní àfẹ́ràn ń lọ ni wọ́n lọ́sàkẹ́ ọmọ rẹ̀ ṣùkú lẹ́kọ̀ọ́ wọ́n ní ọ̀tán ọlọ́run bí ṣe ń jókòó tì ní lábúlé mo ní Àṣàkẹ́ ò lè rè kó torí ìrànlọ́wọ́ làṣàkẹ́ jẹ́ fún mi mo lọ́sàkẹ́ ni mò ń jẹ́ bí wọ́n jẹ́ bí wọ́n mọ Àṣàkẹ́ ni náà bá fà àtẹ́kọ́ rí wọ́n ní wọ́n rẹ̀ lómi tí ó máa ràn lọ́wọ́ èmi kí sájà Àṣàkẹ́ ọ̀tẹ̀ náà máa rè kó bàbá ní èmi nìkan kí mo bí Àṣàkẹ́ lọ kí wọ́n jẹ́ rí àwọn mọ̀lẹ́bí wa wọ́n jẹ́ ọgbọ́n. ìyá wa Àṣàkẹ́ rẹ̀ Èkó kò fẹ́ tó rẹ̀ Èkó tó ṣoríire bọ̀. lọ́dà fún un. kò lè lé Èkó. bọ́ ìyá Bọ́lá tí èkan yóò sí ń bẹ̀. mọ́gùn wọ́n ẹgbẹ́ ọlọ́kùnrin mọ́ ogun ẹ bá sákẹ́ ọ̀rẹ́ ìjókòó yìí ẹ jẹ́ abúlé rẹ̀ bí ọlọ́dún ọ̀lọ́. ìlọ Àṣàkẹ́ òun rè kó àbò rè kó. ẹ wò èmi ò rè kó. káyìláì. Àṣàkẹ́ èmi mà ní. ó rè kó Àṣàkẹ́ ò rè kó. màmá rè kó. ó rè kó Àṣàkẹ́ ọ̀jẹ̀ rè kó Èkó bò ó bàbá ti rè kó mú ná ó rè kó. ìyá Àṣàkẹ́ ọmọ yìí yóò sórí ilé òní fojú sunkún rẹ̀. ọ̀hún ṣé gbogbo wa la fẹ́ kóra jọ sínú oko ní ìní jọ́ máa bá rè kó. Àṣàkẹ́ wọn náà ń ra kọ́ máa bá rè kó. bọ́ bá sì dẹ́kọ̀ọ́ ebi wọn ni wọ́n tún máa rán òwe gíga ni bọ́ba dé owó iṣu ọmọ jìnnà fún ọjẹ́ ìjàsọ̀ jẹ́jẹ́ kásàbí ọmọ rẹ̀ kú. ayé burú ibi àjọ sọ̀rọ̀ sí kọ́ yìí o nígbà tí kinní ìṣẹ̀lẹ̀ sí mi ẹlẹ́fù ó tì mí ẹlẹ́fù ńlá mọ tí ó máa tọ́jú mi ẹni mọ́rùnún para mi mo lábàdé ẹ ti yá agbọ́mọ lọ́ọ̀ mi. ọ̀rọ̀ ìyá mi ìyá Àṣàkẹ́. ẹ ti yá agbọ́mọ lọ́ọ̀ mi. kì í ṣe bẹ́ẹ̀ àpàdé ọ̀rẹ́ dà ó sì wà bó ṣe tó bá ti sì ètò lọ rẹ sórí ìjọba lọ yóò wà tọ́jú rẹ ní abúlé ẹ àgbálọ̀ rẹ káyìlá ẹjọ́ máa bá a lọ. Àṣàkẹ́ kò burú àbí oògùn lé ayọ̀ ọkọ yìí rè fún ọkọ yìí ò ní forí sórí. bàbá mi dà ìyá mi náà kọ́. mo wà lẹ́gbẹ̀ẹ́ yín wà. mójú bá yẹjú ẹ lójú òun wọ̀nyí ẹ máa ń tọ́jú Àṣàkẹ́ ẹ gbọ́ mi mo gbà tèmi o mo ti kọ́ nù ṣùgbọ́n ẹ bá ń tọ́jú Àṣàkẹ́ ẹ dákun. màmá nǹkan kan gbọ́dọ̀ ṣe é. màmá ẹ ṣàfọkànra yín balẹ̀ ṣe ti rí Àṣàkẹ́ tẹ̀ ń wò yìí ọmọ ló jẹ́ fún mi máa tọ́jú ẹ̀ dáadáa kò sí wàhálà ṣẹ́gbọ́n. àti tó wá dẹ̀yìn wo mi. ojú bá yẹjú tó pọ̀ ọmọ yẹ o.
Baba, you okay? Baba. You add 3 plus 3. That will give you 6. Alright? Okay. Continue with that.
Alright, Dola, let's do something, eh? You know what? You read after me. T-H-E-S-E. That's this. Say it's not this. This. C-H. Look it now. You got to look at it. C-A. Double N-O-T. And what? R-E-A-D. That's great. But why are you okay? Understand that. You need pension. Okay, use this. We should do very well. So that's C-H-I-L-D. I think we did M. Wait, relax. Wait now, please do out. Àbúrò mi ni. Mo ẹ̀ṣẹ̀ mú dé láti abúlé wa ni tí mo máa gbé pẹ̀lú mi. Senior Lizzy rèé o. Wọ́n sí ní ọ̀hún gbogbo àwọn torí tó wà níbí báyìí. Ọ́ndà àwọn làwọn tó kù ti ń ṣiṣẹ́ o. So òun náà máa wá síbí báyìí lẹ́kọ̀ọ́kọ́ máa máa dúró pẹ̀lú mi. Lórúkọ ẹ̀ Àṣàkẹ́ ní bẹ̀rù káàbọ̀. So mo fẹ́ kí bá mi ṣe fún láìkì bó ṣe ń já skáfù lórí bẹ̀rẹ̀ sí ní ìfẹ́ tó wà fìláṣì o simple style ní kí bá mi ṣe fún ẹ jẹ́ kí n wo ẹni tí wọ́n lè spaces. ṣé ẹ ṣe morning prayer? Bẹ́ẹ̀ ni.
màá fẹ́ bẹ́ẹ̀ sọ ọkọ̀. ń bọ̀. o ò tiẹ̀ notice wípé lesson teacher sọ pé kí n gbà fáwọn ọmọ yẹn mi ìgbà fún wọn ṣá. èmi náà ń wòye ni. ǹjẹ́ o mọ̀ pé iṣẹ́ tí Àṣàkẹ́ ń ṣe pé àwọn ọmọ ẹ̀ ó kọjá nǹkan tí teacher gan máa ṣe. ṣe ló kàn surprise mi tó ṣe ń kọ́ àwọn ọmọ yẹn níwèé ó tiẹ̀ tó èyí bòbó yẹn tí ò mọ̀ maths ọmọ yẹn náà má ti good in maths kan. teacher ẹ̀ gan bi mí wípé iṣẹ́ wo ni mo tún ṣe fún nílé yàtọ̀. mo tún wá notice wípé gẹ́yìn máa ń speak gan. o notice kò pọ̀ mi. mo gbádùn bí ó ṣe rí sìn ìdí ni pé gbogbo ètò tò sílẹ̀ kò sí ìtìmí ọmọ bẹ́ẹ̀ pé Àṣàkẹ́ ń kọ́ ọmọ níwèé lórí àwọn ọmọ láìkẹ́ gbogbo ẹ̀ mo ti rí. o dé sọ fún mi. mo ní má yanu sọ̀rọ̀ ni ṣe mọ̀ pé ọ̀rẹ́ yín obìnrin kò rí bẹ́ẹ̀ ìgbà yẹn ni màá ní díà o mo máa notice pé Àṣàkẹ́ ṣe lè ń ṣe yẹn lè máa lọ jókòó ẹ̀ ṣe women conference lé mi lórí ẹ̀ ní bóyá mo bá nǹkan. mo ṣàmọ̀ wípé òfin taratara láìkó obìnrin. well pé mi ò rí gbogbo nǹkan tó tò sílẹ̀ yìí irọ́ mi wọ́n yìí mo kàn fẹ́ kó fẹ́ràn rẹ̀ sọ́nà mi ò dẹ̀ ti sọ bẹ́ẹ̀ so kí ló máa ṣẹlẹ̀. mo fún pé tá a bá lè fi ọmọ náà sí school òkúkú mọ̀ pé ààbò ẹ̀kọ́ náà ló ń kúkà according to her ó sọ wípé òun DSS 3 ìgbà tí wọ́n dé ní owó WAEC ló fi drop out. mo wá wò pé bóyá ká fi sí school náà SS3 yẹn ti bọ́nú kò lè bẹ̀rẹ̀ ní SS3 gan bóyá kó bẹ̀rẹ̀ ní SS1 ní ọmọ tó ní brain pain tá a bá lè help ẹ̀. I believe they appreciate it. Oh, they're so now. Wait, just some cocoa, honey. Oh, she so got to you, Bonnie. Maybe to buy for yet, see, Jackie. You know, ọmọ yẹn, ilé ayé tiẹ̀ lórí yẹn. Mo mọ̀ bó ṣe ń feel fún. Àwọn òbí ẹ̀ kú. Ó wà lọ́dọ̀ Gani ò ríran. You know, àní ìwẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn lábúlé jẹ́ àmọ́ àsìkò and here she is. Ọlọ́run fẹ́ lù àwa náà láti jẹ́ kí ìgbésí ayé ẹ̀ tẹ̀síwájú ni. Well and good ààrẹ náà ni pé tó bá máa kàwé kó kàwé. ó ṣe ọkọ mi. Ìwọ́n tó bá fẹ́ ó yẹ kí bẹ́ẹ̀ fẹ́ bọ̀ tó dáa kẹ́ pé ìwọ ló ń fẹ́ náà rẹ̀ sọ gbogbo ilé. So you are the manager of this home. Kó tenant lè mí nulẹ̀ tẹ bá ní í ṣe ń bẹ̀ ni màá bá yín ṣe ń bẹ̀. Tẹ bá fẹ́ wo school around mo mọ̀ pé àwọn school wà tó sì ń bí. Lọ́bẹ̀ wọ́n lọ wo bó bá ṣe máa ṣe é ṣe. O máa ya photograph ni o form ni o gbogbo owó tẹ máa ná ẹ jẹ́ kí mi mọ̀. o ṣe right. Kò yẹ o. èyí máa ju Monday ṣá. No problem.
tó falẹ̀ yìí báyìí store ni mo fẹ́ fi bí ṣe. store àárín ọ́fíìsì mi tí máa fi sprit ja orí ẹ̀ ṣé wọ́n rí àwọn ìdó orílẹ̀-èdè kan lẹ́yìn ìdẹ́ ní fẹ́ máa gbádùn ìrísí ayé mi. àǹtí mi mo fi ìtọ̀rọ̀ kí ló tún wá ìwọ tó ọkọ ẹni lé méjì oní ẹni mọ́tò mẹ́ta o tún máa ń sọ pé kìíní kan ṣe. ọkọ mi lé méjì ṣọ́kò tẹ̀yìn náà kọ́lé èyí tó ṣe ẹ̀rọ ń dọ́gbọ́n olé yìí kémi náà kọ́ tèmi tọ́kọ mi nìyẹn. ọgbẹ́ tó ní gbogbo tí ọkọ ní ọkọ ti tẹ̀mí ẹ lójú tiẹ̀ àbí wọ́n mi nǹkan tó jáde lọ ń sìn kọ́ làwọn yẹn wà fún. wọ́n máa kàn sọ pé èèyàn lọ́kọ sílé mímọ́ màá ráyè gbogbo ọkọ ní ráyè gbogbo ayé yìí àwọn ayé kan lè ní ìyẹn dáàdì gbogbo ayé ni o. ẹni àlò ẹni ìtọ́jú ìlọ nígbà lọ rẹ́gísítà àbúrò rẹ̀ sí school. wọ́n wò bẹ́ẹ̀ kí ló lè máa ṣe níwò ìfẹ́ pé ẹ̀kọ́ wà ní ìwọ kó máa ṣe jẹ́jẹ́ ni o kó má dé skul tó ń sìn kó má lọ máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ o ó tọ́ ní bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa dé skul sí ilẹ̀ máa lọ tẹ̀ láwọn àrísítò kan ṣe kò fojú sí ìwé yẹn kò fojú sí ìwé yẹn dáadáa ṣé o ń gbọ́. mọ́tò mi dà àbúrò lẹ́nu mọ́tò. ẹ wá fi kíṣe mi kiri. àti ìwé ojú àbájọ. nígbà wo ló tún wá ní làbákẹ́ tí òwẹ̀ tó ń dán. olùkọ́ aṣọ lọ́dẹ̀ tí òun ni. aṣẹ́gẹ́lò aṣẹ́gẹ́lò ṣé ó pè ní fífẹ́ kó fara mọ́ fún èyí o. ẹ ṣe ṣé ẹ̀rí wá jù ara yìí. ṣé ẹ ti dókòó dé àbí báyìí. àjókòó Àṣàkẹ́ gbé báàgì ẹ wá. ok ma. green báàgì ẹni kò gbé o. yes ma. ọ̀sẹ̀ mi ṣé ẹ̀dùnú pé mo fẹ́ mú ìyàwó jáde. àdúnúkẹ́ tí mo ti mọ ṣọ́ọ̀ṣì tó ti ń jáde. ṣé ẹ̀dùnú pé mi fún ìyàwó ilé má ṣe. àwọn àbúyàwó mi. ìfúnni báyìí. ìdàrẹ́ àbí tó kò náwó mi sí yẹn. ọ̀gá mi lọ. ọ̀rẹ́dẹ́ fún àṣà. àbí tó dára pẹ́ tí mo mọ̀ tó ń jẹ́ lọ. ẹ ló dẹ̀ báwo ni. pẹ̀lẹ́. bẹ̀rẹ̀ ṣé ó sì. abẹ́rẹ́ o tún ń jowú. níbo ni o ti rán wọlé. ọmọ ọdún wa tó wà lọ sí. mo jí owó rẹ sí ọmọ ẹ. dáre ṣọ́ra ṣọ́ra ṣọmọ pé ìyàwó tí ń jìnnà máa pèsè ẹ o. ìlú wa pé èèyàn ní mọ̀ mi o. ṣọmọ kékeré yẹn ló ti arí tó ń wọn jù. ta ló wọn jù ẹ orí gbàdúrà tọmọ yẹn jù sí ẹwé ẹ máa hàn. wọ́n ní mọ́tò àṣìṣe àwọn fúnìtì everybody gbogbo kò sí ẹ̀kọ́ tó sọ̀rọ̀ ẹ̀ after ìgbà ẹ̀ ṣá ìdẹ̀wà lọ́dọ̀ màmá ní village ìdẹ̀wà màmá ẹ̀ ni mo gbé lọ fi dàgbà báyìí màmá ẹ̀ lè ti fọ́ lójú màmá ẹ̀ gbọ́n ti ẹ̀rí ṣáà so àwọn nìkan jẹ̀ ló kù àṣà àwọn bàbá arúgbó wọn ti darúgbó sọ̀rọ̀ so gbogbo ẹ̀ ṣe ń yẹn ṣá gbogbo ìtọ́ àwọn kéré lẹ́sìn bẹ̀rẹ̀. ọmọ wọn ni ẹ lò ní o nítorí ọba ń lọ báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa fi láti wà kí ẹ fún èmi tí ò rí ọmọ dáadáa nínú ọmọ ẹni ọdún tó láìkè yan orí mi ò bá yẹrẹ ọtí tó mo ti rí ọba àti tí wọ́n kì àmọ́ wá kò sí ẹ̀rọ láti ní disappointing ṣe mi ló tó máa ṣe tán lé tó máa kàwé wà tó lóun bọ̀ lọ́dọ̀ ọmọ ní àgbà wà tó wáyà fún mi mo wá ìkẹ́ gan ọ̀hún pété sí pé kí ni mo ní wọn kò wá ṣọ́ra kò mọ̀ tó ṣe
ṣáàrọ̀ ojú kàrí yìí wọ́n ní kẹ́yìn kankan distract ẹ o wọ́n wá gba alágbó ṣiṣẹ́ ní skul o ọmọ wọn gbé kíní kan pẹ̀lú ìwà àwòrán kan skul wọ́n ti máa wọ gbogbo yìí ọmọ ọdún lójó ti wá gbogbo gbàdé ní kò tẹ̀ máa rántí ọ̀rọ̀ tí mo sọ fún mi kó rántí ọmọ ẹni tí ìwọ ṣe nígbà tó bá mú ìwé tó ká dáadáa ìwọ kan kàwé tó wájú kó ṣe tó kó sáàbọ̀ kó wá bá mi tó bá fẹ́ ṣiṣẹ́ náà ti ìmọ̀ mú ẹgbẹ́ bó ṣe mọ́tò lè ṣe fẹ́ wọ́n kọ̀ lọ́dọ̀ jù tó bá ṣe gúrò ní tó bá fẹ́ ṣiṣẹ́ lẹ́mbàsì wọ́n ṣiṣẹ́ lẹ́mbàsì sórí connection ní nàìjíríà yìí èmi tó wò yìí fi yókù lẹ̀ fún mi tó bá ti gbóyún tó jẹ́ kọ́ ní ẹ́sìkù gbọ̀ngàn gbádùn mi sórí ìsọkò mo tó ṣe kò gbọ́rọ̀ sí sórí bàbá mi kò wọ́rí wọ́n kọ́ mọ́ tiẹ̀ ìyá tó bá fẹ́ máa fẹ́ lọ sí skul sí iṣẹ́ kò ní kó tàbí ọdún mi tí mo sọ fún yàrá tó ní lóun tó ṣe kẹ́míkà tí mo ní sórí bó wọn tọpẹ ṣe tó ṣe sórí pé wọn gbà torí pé wọn gbà kọ́kọ́ tó mú 200 sílẹ̀ ìyàwó ti fi 1,000 báwo lọkùnrin fẹ́ ṣe bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ yẹ wọ́n bá sílé fọ́sẹ̀ méjì máa ní sí gidigidi wà á káwọ́ ẹ̀ mo bá ọkọ̀ gidi fẹ́ ìgbé yẹn ló ṣe kókó báwo ni wọ́n gbọ́dọ̀ ṣe láìpẹ́ kó ṣe tán kó lé kó rí irú pòsíṣọ̀ ṣẹ́yìn mi tó ń mọ sí pòsíṣọ̀ máa bẹ̀ rí o mo ti ṣe máa ní ọ̀ṣiṣẹ́ tí mi ìjọ kan tó bá ti ṣe fún tó bá tí wọ́n bá ń dá ìyàwó àti ìṣẹ́ ní gbèsè àyè mi torí káyọ̀ ó ti lọ́wọ́ sí ilé tó rí láì àwọn ọ̀kọ́ ni àti pé kò ní rí ẹ̀ ní o fi wà láàyè ẹ̀ sí nítorí àwọn èèyàn ṣe nígbà tó bá ti lówó ẹ̀ kò sí ní tó máa kọ̀ọ̀tún rẹ̀ ìgbà tó lọ pé máa rọ́kọ̀ gidi ọkọ̀ ní àgbẹ̀ ètò mi nìkan tó bá wà fún ẹ̀rọ tó ṣe tó ti lówó tiẹ̀ àwọn lọ mú màmá ní ibi méjì wọn náà wá mú wọn sọ́dọ̀ àwọn ọmọ fún màmá màmá tó ti jẹ́ mọ̀ nínú ìgbà lọ́kọ̀ àwọn àgbáyé ìpàdé ìgbàgbọ́rọ̀ náà káàkiri ló máa wọ́n di ó máa gbé ọmọ mi lọ sí boutique ni wọn lára wọn ṣẹkọọ fún. èlò aṣọ bẹ́ẹ̀ ń bọ jẹ aṣọ tó wà fún ẹ o. jẹ́ kí mọ́mí ẹ wò ó. láti bá ṣe yé ti ẹ. Àṣàkẹ́ wà nínú ọkọ rẹ̀ ẹ̀lẹ́ ló ń ṣe ní ìwọ̀n àwọn ọkọ̀ wà nínú sí ìpínlẹ̀ nígbà tó wà ní ṣé mo ní ṣe yìí ṣayé yìí. ó dẹ̀ sí lójú ẹni pé o máa pè mí ó dẹ̀ tí ẹ lè call back. ṣé máa ń wà bẹ́ẹ̀ ni. Làbákẹ́ kí ni. Làbákẹ́ ṣé bí ọmọ ọ̀dọ́ ẹni ọmọbìnrin yìí kí ló dé. tó fọwọ́ ìgbà tó ní kó wá ṣiṣẹ́ fún ẹ ọlọ́wà á mú lọ́ra aṣọ ọ̀tún làwọn agbélé sàlóun ìjọ kẹta wàá ṣé kò yẹ pé problem wà pẹ̀lú ẹ̀ ṣá. ìwé igan lè pààyàn. Tọ́lání nígbà tí mo máa sọ ń sìn mo sọ pé ọmọ mi Àṣàkẹ́ tó jẹ́ wípé kò mú àwọn ọmọ mi bíi ọmọ ọ̀gá ẹ̀ ó ń ṣe bọ̀bọ̀ àtàbúrò ẹ̀ bí ọmọ ìyá ọmọ bàbá bí ẹ̀jẹ̀ ni kí ni mo tún fẹ́ nǹkan tí mo pray fún náà lọ́lọ́run fún mi. ṣé ara ọmọ ẹ sílẹ̀ o àbúrò mi ni o ọmọ mi dẹ̀ tó ní. Làbákẹ́ mama yẹn kàn fi búrẹ́dì kọ ẹ lómi ọbẹ̀ ní ọmọbìnrin yìí ṣé kìí sọ sórí kan fún ẹ ọmọbìnrin kan tó súnmọ́ mi báyìí bí iṣan o ó lọ fi owó ara ẹ̀ gba ọmọ ọ̀dọ̀ wá sílé ṣé ojú ọmọ pé ọmọ ọ̀dọ̀ ẹ ló wà ní ìlú ilé ẹ̀ sìn gẹ́gẹ́ bí ìyàwó ọkọ ẹ̀ ọmọ ọ̀dọ̀ tó fi ọmọ ní ẹ̀ o wọ́n ti dé òun síta ó ti di ẹni tó lọ́kọ mọ́ o. aṣojú ẹ̀pọ̀ ní ìtàṣàkẹ́ kọ́ àti pé ìwé náà ó kó bọ́ ọkọ mi ò kú fẹ́ràn òbí. ibà yìí máa tún wá rojọ́ fún mi ọkùnrin wo ni ò láìké obìnrin láyé sí i
ó ṣọ̀ lára àwọn tó máa ń ní ọkùnrin kan láìpẹ́ obìnrin kò sí ìtọ́ láìpẹ́ obìnrin kọ̀ọ̀kan jùlọ àwọn lọ ni. wàhálà ẹ̀kọ́ ibi ṣàtẹ̀lú lé mi nípa wọ́n wá sọ fún mi tó bá yá ìṣúná nílé. ó ti lẹ̀ jù ulẹ̀ báwo ni wọ́n ṣe máa gbé ọmọ tó ṣan báyẹn wá fún ẹ o lè ń wo lè ṣe nǹkan kan lè ṣe nǹkan kan ọmọ tó yẹ kí tó bá pè mí ni báwo jẹ́ mi láì. wọ́n máa ní tiẹ̀ sọ ọmọ màá ti ló bẹ́ẹ̀. ọmọ tá à ń sọ yìí kéré. ọmọ wo ló kéré ọmọ tó ṣe kìíní yẹn ló kéré. and besides wọ́n mọ tá à ń sọ wo ẹni tó ń sọ pé kó ta sí that's wrong. ọ̀rẹ́ ò jẹ́ mi lójú òun ọ̀dọ́mọdé mọ̀ mo ti rí lójú ẹ̀ báyìí ẹni tí bá ti ní tìjú is a very dangerous person. sórí ọmọ mi kókó gan tójú obìnrin tí òun bá wọlé ọ̀dọ̀ mi sìn kí n máa ṣọ́ra ni. ní òwe yẹn ronú wà á máa wá sílẹ̀ ọ̀dọ̀ mi wà á máa wú Àṣàkẹ́. ọmọ tá a mú aláta lè pé at least kankan ló ṣẹlẹ̀ náà tàbí mi wá ó dẹ̀ bá wa gbé ṣé ibi tó yẹ kí n gbà. ọ̀rẹ́ sún mi ọmọ nìyẹn. kò sí tó bá dínú ọmọ yẹn ọdún pé wọn máa lè di kọjá níwájú ẹ all the time wàá ló bẹ̀ kò dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ ó mọ táwọn yẹn ń dánwò lábúlé ni. àmọ́ báyé ti lajú lóòótọ́ ṣùgbọ́n wọ́n yìí kéré. ṣé 16 ni àbí 17. àní kò dọ̀mọdé mọ́ ṣé tó wá dọ̀mọdé mọ̀ ọ́n ṣe eléyìí ò mọ̀mọ́dé kò ó ní obìnrin báyìí sìn sọ ẹgbẹ́ wa ṣọ́ra ni o. ó dójú tì mí ọ̀rẹ́ àwọn dójú tì mí o honestly. wọ́n wo ṣáṣe ń lọ àbá lọ. mo bá ètò sí tó bàjẹ́ ńbẹ̀. kó yà ọ̀rọ̀ ó ṣàtọ̀ mọ́ ẹ bá. nẹ́tà ìwò tí ìdúró ṣubú di tẹ́tẹ́ jẹ́ àlọ́ àmàgbà club náà. ọ̀gbìn lẹ́yìn tá a bá fi dátò ọ̀rọ̀ Àṣàkẹ́ náà máa fi. ẹ̀yin náà rọ̀ mọ́ sẹ́yìn o. Ìbàdàn alẹ́yìn náà gbàgbé tó ń ti fún un ẹ ò ní gbàgbá nira mo dúpẹ́ kò sí mi. mọ́mi àsìkò káwọn aṣọ ohun ilé orí àmúlò wà bẹ́ẹ̀ bá fẹ́ mú aṣọ tó o ti rí bẹ́ẹ̀. lẹ́yìn gbọ́dọ̀ wá dàárọ̀ ọ̀la èmi tó kù tó yá sí àwọn àbámi sí. kẹ́ ẹ tó máa mu ẹgbẹ́ fún mi. àmọ́ mi má ṣe yọ ẹgbẹ́ fún mi. àní má ṣe yọ ọ̀gá má ṣe yọ yìí o. ìyá mi ẹ̀fíjà mi wọlé lọ ti sùn tó rè é sùn. ẹjọ́ ìgbà tẹ́gùn díẹ̀ sí i mo mọ bí mo ti wọlé mo lójú òpó mo ti lójú òpó tó bẹ́ẹ̀ ni kí n wọlé sùn mo ti lójú òpó ó dáa fún mi ẹ ṣe ń mu.
kúṣẹ́ ni. Yes, sir. Wọ́n ti sùn àbí? Bẹ́ẹ̀ sir. All right. Well, lọ ṣe yàrá náà. Okay, sir. Bá mi lọ ṣe kúrẹ́dì. Okay, sir.
wọ́n fi kú òjijì dá ẹ lóhùn bí n tiẹ̀ sọ̀rọ̀ orí lẹ́lẹ́jọ́ bí n tiẹ̀ sọ̀rọ̀ orí gbèjà mi àmọ́ ṣá ṣọ́ra ṣe. Hello, 10 minutes. Ojúmọ́ ìyá tó bí mi sáyé fún òfojúmọ́ bàbá tó ẹ̀mí wò alápá ìṣọ́pá ẹlẹ́sẹ̀ ń gbẹ́sẹ̀ àtẹ̀wọ́ lára mọ̀lẹ́bí kan ò sí ohun tí ó wá ṣe láyé ó dòfo wọn ò jẹ́ òréré ọjà kó délé ikú àyítọ́yọ̀ wọn ẹ̀ ní olùlàfẹ́ka níbo lọ lọ́dẹ̀. Ẹjọ́ ara ọmọ yìí ọkọ mi ni ìyá. ọjọ́ tí mo dáwọ́ yẹn sí ìyá ìwà dọ̀nà tuntun. kí ìdìgbà kí ìdánwò àwọn ọmọ láwùjọ. ọjọ́ wọn ni wọ́n lápẹ́ mọ́ mọ́ ni o. Ẹ wo iṣẹ́. ẹ̀kọ́ ní ilé ayé ó ti dájú wọ́n fi kú òjijì dá ẹ lóró bí n tiẹ̀ sọ̀rọ̀ orí lẹ́lẹ́jọ́ bí n tiẹ̀ sọ̀rọ̀ orí gbèjà mi àmọ́ ṣá ṣọ́ra ṣe. Ayálọ́dẹ̀dẹ̀ ọkọ̀ ṣọ́ra ṣe ayálọ́dẹ̀dẹ̀ ọkọ̀ ṣọ́ra ṣe ohun tó bá mọ́ kẹ́rẹ́rẹ́ ni lójú Olúwa. lóhun tó pamọ́ Kẹ́rẹ́rẹ́ ni lójú Olúwa. àwọn ayé máa kú kan ò sí gbogbo apáta. Ikú ọjà ọ̀sán
gbogbo wa pátá. Ikú lọ́wọ́ ta ó san fúnlé ayé, wọ́n ti ẹsẹ̀ mẹ́fà kó tó ṣòkò gbogbo láyé o. Alágàbàgebè Ìyàwó ilé. alágàbàgebè. ìyá tó bí mi sáyé n ò fojú mọ bàbá tó ẹ̀mí wò alápá ìṣọ́pá ẹlẹ́sẹ̀ rúgbẹ́sẹ̀ àtẹ̀wọ́ lára mọ̀lẹ́bí kan ò sí ohun tí ó wá ṣe láyé ó dòfo wọn ò jẹ́ òréré ọjà kó délé ikú àìtọ́yọ̀wọ̀ ẹ̀ ní ṣàṣùn àmọ́ ṣá ẹ̀sán wákè ó ṣọ́ra ṣe ọjọ́ tí mo dá ẹ wọ́n súre fún mi kí n dirú kí n dìgbà kí n dọmọ àmúyangàn láwùjọ àmọ́ ṣá ẹ̀kọ́ láyé ẹ̀kọ́ nílé ayé ó ti dájú wọ́n fi kú òjijì dá ẹ lóró bí n tiẹ̀ sọ̀rọ̀ orílẹ̀ lẹ́jọ́ bí n tiẹ̀ sọ̀rọ̀ orí gbèjà mi àmọ́ ṣá ṣọ́ra ṣe. Ayálọ́dẹ̀dẹ̀ ọkọ̀ ṣọ́ra ṣe. Ayálọ́dẹ̀dẹ̀ ọkọ̀ ṣọ́ra ṣe. ohun tó bá mọ́ kẹ́rẹ́rẹ́ ni lójú Olúwa. lóhun tó bá mọ́ kẹ́rẹ́rẹ́ ni lójú Olúwa. àwọn ayé máa kú kan ò sí gbogbo apáta ikú lọ́rọ̀ ta ó sàn. gbogbo apáta ikú lọ́wọ́ ta ó sàn. fúnlẹ̀ ayé wọ́n
gbogbo láyé o. Alágàbàgebè. Ìyàwó ilé. 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 N ò fojú mọ ìyá tó bí mi sáyé, n ò fojú mọ bàbá tó ẹ̀mí wò. Alápá ń ṣánpá ẹlẹ́sẹ̀ ń gbẹ́sẹ̀, àtẹ̀wọ́ lára mọ̀lẹ́bí kan ò sí. Ohun tí ó wá ṣe láyé ó dòfo, wọn ò jẹ́ òréré ọjà kó délé. Ikú àìtọ́yọ̀wọ̀ ẹ̀ ní ṣàsùn. ìgbà náà ni wọ́n kọjá sálárì wọ́n tó mọ́ sí Ẹ̀sùn wáké o ṣọ́ra ṣe. Ọjọ́ tí mo dá wọ́n súre fún mi. Kí n dirú, kí n dìgbà, kí n dọmọ àmúyangàn láwùjọ. Àmọ́ ṣá ẹ̀kọ́ láyé. Ẹ̀kọ́ nílé ayé ó ti dájú. Wọ́n fi kú òjijì dá ẹ lóró. Bí n tiẹ̀ sọ̀rọ̀ orí lẹ́lẹ́jọ́, bí n tiẹ̀ sọ̀rọ̀ orí gbèjà mi. Àmọ́ ṣá ṣọ́ra ṣe. lójú ẹ̀ ni kí ló ṣe sí ọkàn òṣèré ayé ń ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ayé ń ṣerú ẹ̀ kí ni. mo gbé ọkọ mi ò gbé mi lè dúró sí mi léyè ọkọ mi ò balẹ̀. ṣé mo fẹ́ sọ fún yàn ni
ṣe bí mi nìkan ló máa sọ fún èmi dẹ̀ lọ́rẹ́ ẹ kò sẹ́ni tí mo dẹ̀ máa sọ fún ọkọ tèmi gbé kí ló ṣe bó ṣe yẹ kó rí gan ni ẹni tó bá ní pé òun jẹ́ kí ọkọ jẹun òun ló máa ń mú ọ̀yẹ́ kúrò lẹ́ẹ̀mí ọ̀tẹ́ ẹ̀ kan sì ó ti mú kúrò lẹ́ẹ̀mí kí ló dídòdò mọ́ yẹ kí n gbọ́ gbogbo kankan lára ẹ̀ mọ́ ní ibo lẹ wá gbé òkun yẹn sí báyìí. ọkùnrin mi kọ kò sí ilé ṣé ni mo sọ fún Ṣẹ́gun wípé kó bá mi gbé àwọn lọ sí kò sẹ́ni tó máa rò pé òkú ẹ̀ máa jẹrà ni ọkọ ọ̀rẹ́ mi ló fẹ́ mú kò sí nǹkan tó jọ. ọkọ rẹ bẹ́ẹ̀ ni ọmọ yìí kì í ṣe é pé alọ́mú ní títì ọmọ ọgọ́ ẹ ní láti ìgbà tó bá bèrè ọmọ kí la fẹ́ sọ inú rí pé wọ́n lílé fún mi báyìí ẹ̀wọ̀n lílé yìí. níṣẹ́ wọn dákẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ yẹn kí ẹ sọ pátá máa sọ fún mi. ọkàn mi ò sì balẹ̀ mo gbà mí oríṣiríṣi àpẹẹrẹ oríṣiríṣi àlá ni mò ń lá o èyí tó tiẹ̀ wá burú jù jáì ni pé lóru àná wọn ò tí ì pèrún àkọ́kọ́ rárá ni mò ń gbọ́ ló ń tọ̀ ń pọn mi ní sáà ń pọn mi mo béèrè ìwọ ọ̀wọ́ àná ń tọ̀ wọ́n dáhùn mo dákọ̀ ń tọ̀ wọ́n dáhùn láàrin òru láàjìn ta ni ìbáàjẹ́ àwọn àpẹẹrẹ tí máa rí wọn ara wà fún mi lórí Àṣàkẹ́ náà gbogbo ẹ̀ ń dá lé o ẹgbà mi kò yé ni ìdí rèé tí mi pè yín kí ẹ dákun bẹ́ẹ̀ ṣe rèé bá ń wẹ́yìn Àṣàkẹ́ wò níbi ọ wà lọ́hùn-ún tí wọ́n fi mọrú ipò tó wà dákun ẹgbà mi ẹ dákun ẹ wò ó wọ́n bá ṣe tó wú ọkọ̀ mi ẹnìkan bùn lówó kan ń bẹ lọ́wọ́ mi wọ́n fún yín ẹ dákun ẹ ṣàánú mi. ẹ rí báyìí tí bá ń bẹ́nu ẹ̀ lọ kí ipa ní bá àárò ọmọ ni àtọ́sí ìkàkà ó dìde kó ti pẹ́ náà ti pẹ́ ilẹ̀ ká sí. ilẹ̀ ká sí. àárò nìkan kọ́ ọkàn mi ò balẹ̀ àwọn tí mò ń rí lágbára mi sọ mí ké ẹ̀rẹ̀ bá wọ́n ní Àṣàkẹ́ wò. tó bá dìdájọ́ ọ̀la láfẹ́ ìmọ̀júmọ́ èmi ò rè kú ọ̀tọ̀ ọba ń lọ lọ́dọ̀ lẹ́yìn tí ọmọ lọ́nà ní kékeré nké láàárọ̀ báyìí. ọ̀dà ẹ bá ti lẹ́ẹ̀ bá lọ. ṣe dáadáa wọn báyìí àwọn ọmọ mi kọ́. gbogbo wọn wà lálàáfíà. àmọ́ lọ́rùn wá láti abúlé o wọn lè kí pé àlàáfíà kẹwàá bí. dáadáa ni ayọ̀ ní sà máa di aṣàlàyé fún mi. bẹ́ẹ̀ni bàbá ẹ káàbọ̀ àlàáfíà ni gbogbo wa wà bí àlàáfíà l'Àṣàkẹ́ wà àlàáfíà làwa náà wà àlàáfíà làwa náà wà. àlàáfíà ni. tí a lè Àṣàkẹ́ wà ṣùgbọ́n kò sí ní báyìí. kò sí gbọ́dọ̀. ó travel ni ó lọ lọ́ba. ọlọ́dọ́ba ẹ̀ka ìlẹ́. ètò ìwé ẹ̀ náà làwọn ló gbé lọ. ilé ọlọ́ka mi lọ bá ẹ̀ka ìlẹ́ mọ̀ sí o. ó ti lọ yunifásitì lọ. ọlọ́run wo wọn yé o. ọkọ̀ dẹ̀ máa ń rìn wọn ni o. torí my dear ọjọ́ kejì ó lè tí Àṣàkẹ́ ṣì fi àwọn ẹrù kan ránṣẹ́ náà wípé abóhùn gbé fún màmá ó dà owó wà ń bẹ pàápàá. ìwádìí ó ṣe gbé yẹn wá ná sáré gbé yẹn wá fún un. wọ́n ti sọ pé sátọ̀dì ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí náà láti máa wá sábìlì. arábíàmọ ìsìn kọ́mọ́ọ̀dì bẹ́ẹ̀ àárọ̀ àbíàmọ ní sọ̀yà ọba ní kó wá fojú wá kàn. kí ọ̀sẹ̀ tó dópin àyọ̀jú sí i. àárò ló sọ̀yà wípé kò tẹ̀ fojú kàn án. wọ́n bá tiẹ̀ ní tẹ̀ tó lè ṣàlàyé
ọkàn ló balẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ ẹ̀rù tí dọ́là pa àwa nínú ẹ̀ àti iṣẹ́ o. ṣùgbọ́n tí bá fẹ́ ká bá yín ṣe a lè bá yín ṣe. Àṣàkẹ́ òkè ọmọ nílẹ̀ ọlọ́run ìdáhùn dáàbì ẹ̀sìn wọn. kí wọ́n lè fún jíjẹ nínú. ẹjẹ máa tètè lọ ní wọ́n máa retí mi lábúlé. èyí ti dáná. ẹjẹ tètè máa lọ ilé ọmọ ilẹ̀ wà orí iná lẹ́yìn náà wọ́n pẹ̀kẹ́ tó wá yọjú sí ìyá àgbà o àrò rẹ̀ ń sọ bàbá àṣàkẹ́ sọ mọ̀ wọ́n ṣe ilé ìgbẹ́jẹ́ kí ni kí ni kìíní náà ọjọ́ ẹ̀ mọ̀jọ́ tó fún ìjọba ẹ̀yọ́ mọ̀ sọ́run ṣùgbọ́n ìyá máa ṣe ìlú tó mọ̀ ṣùgbọ́n bí jọ ìyá rẹ̀ kìíní yẹn kò ṣẹlẹ̀ sí mi ò lè sọ pé báyìí ló ń ṣẹlẹ̀ báwo ni ṣe yẹ ti yọjú ẹ̀. ẹ ṣáà ṣe bákan bákan àdúrà kankan gbà níbẹ̀ ní ọlọ́run ṣàkókò àlọ́ ṣáàbù bá lọ di wàhálà àgbàdá náà lọ́wọ́ ìṣe àtà sọ yẹn tó bá mi ti sọ fún mi sí àtúbọ̀ ìtàṣe ní ara yẹn iṣẹ́ àmàṣínà mi ò ní máa sọ fún ọmọ àti bí mi ọ̀rẹ́ ní orí tó wà bẹ́ẹ̀ ìjẹ́ wá sí ibà kò sí pọ́blẹ́mù kò sí pọ́blẹ́mù kò sí máa lọ sí mo ti pẹ́ àbí. ti pẹ́ everybody ti lọ. kílódé àwọn ọmọ yìí ti lọ. ilé. wọ́n lè lọ. kò sẹ́ni kankan school gẹ́tí má lè mi gbọ́n dúró de ọmọ ọ̀dọ́ yín ti wá mú. ọmọ ọ̀dọ́ mi kò lè wá mú wọn. ọmọ ọ̀dọ́ mi ti wà lamẹ́ríkà ń ṣe ìgbàgbé kí n sá fún wọn. àló ti bó bọ̀bọ̀ yẹn ti dé ó ti wá mú wọn sẹ́ẹ̀. gẹ́tí má lè mi dúró de kò sẹ́ni kankan school mọ́. bẹ̀tẹ̀ ọmọ ọ̀dọ́ mi tẹ̀ sọ̀rọ̀ ṣé bá wà ṣàkẹ́ dáadáa. ẹgbẹ́ wọn mú wọn wá school mọ́ mọ́ gàdé ó ti wá kó wọn. ẹ jẹ́ kí kó mú wọn wá kí lè sọ yìí. ẹ máa gbà mí. ọmọ ọ̀dọ́ mi náà lọ nàbẹ́ ìṣàdúrà mi wọ́n wá mú wọn. ṣé bọ́mọ ọ̀dọ́ yín ni tó máa mú wọn wọ́n lè wọ́n mú wọn.
dẹ̀dẹ̀ ọkàn. ṣọ́ra ṣe ohun tó bá mọ́ kẹ́lẹ́rẹ́ mi lójú Olúwa. lóhun tó pamọ́. kẹ́lẹ́rẹ́ mi lójú Olúwa. àwọn ayé máa kú kan ò sí gbogbo apáta. ikú lọ́rọ̀ ta ó sàn. gbogbo apáta. ikú lọ́wọ́ ta ó sàn. kúnlẹ̀ ayé wọ́n ti ẹsẹ̀ mẹ́fà kó tó ṣòwò gbogbo láyé o. alágàbàgebè. ìyàwó ilé. alágàbàgebè. ìyàwó ilé. kí ẹ̀ tún mọ̀ lórí tó ń ṣe níbo ló ti gbọ́ pé òkú ó ń bá ara yìí ṣe ayọ̀ mọ́ ọmọ skul òṣèré ṣáàjẹ̀dá máa lọ síbẹ̀ rárá ó sọ́ngbà ẹ̀ náà mọ̀ gbé tí kúrò òun àǹdà tí ẹ̀ náà ṣe wá ń dá sọ̀rọ̀ nígbà tó ń pè yìí ní omi lórí òun. ó sì mọ̀ tó jọ bẹ́ẹ̀ mo jẹ́ sọ fún ẹ̀ ó sì ràn án lélẹ́yìn o òun hallucinate ọ̀nà òun hallucinate ni. ṣé tí mi bá hallucinate ṣé àwọn ọmọ tó hallucinate ni. ooo tí a fi gbogbo ẹlẹ́bẹ̀ẹ́ tí a fi gbogbo ẹlẹ́bẹ̀ẹ́ ó dá àwọn dàbí gbogbo wà látẹ̀kọ́ wájú sí ìgbà ìwọ̀n ronú nǹkan tó lè ṣẹlẹ̀ mo ti gbọ́ rẹ̀ òwúkọ àlọ́ mọ́ ọmọ skul láìpẹ́ o ti gbọ́ kó fẹ́ máa rí bákan ní fún mi àti ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ pàtó kò já lọ sùn. ó lè ṣẹlẹ̀ ó lè ti gbọ́ rẹ̀ ni òbúrọ̀ mọ́ àlẹ́ ìwé máa ń mú owó lójú.
bẹ̀ àjọ mi. kò ṣe ṣe ìgbà mi kì í. ṣe lókè wéré olóògùn tó mọ̀jọ rírì là ń wò ẹnì kan ráyé bíbí àdáhùn ṣe lókè wéré olóògùn ìfagbà nílà ó yá mọ owó ilẹ̀ nínú ẹni wá ọ bẹ́ẹ̀ ni ìpè ní sọlá ó ṣe ìdìbò ìlú ìka ó gbé ọ̀rọ̀ àṣà èyí bá pé o mo wọ́n fẹ́ pè fá gẹ́gẹ́ bí ipò mi ní ifá náà ti mọ kò tí mo wá o fagbamila wọn bá yẹ nǹkan wò ní lórí ọ̀rọ̀ ọmọ mi àṣàkẹ́ tó rò kú àwọn àpẹẹrẹ tí mò ń rí ọ̀tẹ̀ mi lọ́rùn inú mi ò sì dùn bẹ́ẹ̀ làǹlà lóríṣiríṣi n ò lè jẹ bẹ́ẹ̀ ni n ò lè mu n ò sì lè sún n ò lè wó mo bá yẹ ránṣẹ́ sí ọ pé kọ́ wá bá ń léwu tó bá fà á tó fi rí bẹ́ẹ̀ dìmú wọn. wò lè. mi wo lẹnu àwọn ohun wo tí o bá fi lè sọ fún ìyá mi pé mo ti kú ìrònú ẹ̀ ni yóò pa wọ́n màá gbẹ̀sùn fúnra mi. bó o ṣe. mi lórí o. ìyá kò sábúrú ire ni àṣàkẹ́ ọmọ yín tẹ́ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ kò sábúrú pẹ̀lú ẹ̀. sálàáfíà lọ. sálàáfíà lọ wà o. lóòótọ́. ó dáa láìpẹ́ láì jìnnà yóò kàn yín la. kí n fọkàn balẹ̀. ọkàn yín balẹ̀. ìyá tiẹ̀ náà ga. ṣé o. àdáhùn ṣe lókè wéré olóògùn tó mọ̀jọ rírì là ń wò lẹ́yìn ọ̀ráyé ibi àdáhùn ṣe lókè wéré. Àjàkẹ́ ló kan ìgbé wọn ò délé Àjàkẹ́ níbo ìgbé wọn ò délé ìjọba rẹ̀ ṣètò àyànmọ́ tó fi hàn nìyẹn. Bí tí àdáhùn ṣe lókè wéré olóògùn tó mọ̀jọ rírì là ń wò ẹnì kan ráyé. Bí tí àdáhùn ṣe lókè wéré olóògùn tó mọ̀jọ jíjí nínú jímú kankan jíjí àtàgbà kó jí wọ́n ọ̀nà àìpá lórí gẹ́gẹ́ bí ìdìbòǹgbò kò jẹ́ ká mú rí àpèsè láwùjọ ni gbogbo wa ò pè nípa àkúnyẹ̀yàn àkúnyẹ̀yàn yẹn àdáyébá orí tí ó gbé ní nígbà orí kò ní orí má ṣàyẹ̀bẹ́ mi sọ́dọ̀ láti ṣe. bàbá o ẹ lẹ́ o kódà abayín ẹ̀rọ bàbá ẹ kì í bọ̀ o. ẹ lẹ́ bàbá ẹ kú jókòó ẹ kì í àjùmọ̀lá lè ṣe. a ní kí amáde ń jẹ. ó ti sọ bẹ́ẹ̀ náà ó jẹ́ títí. ẹ kú
tọ́jú ara wa. ọjẹ́rì ṣé ò ṣe. lábàá ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi títorí ẹ̀ mú mi wá síbí ní ọjọ́ òní ni wọ́n ní àpadà wá. nípa tọmọ tó kù tí ìṣèkú rẹ̀ yọ ilẹ̀. kò tiẹ̀ á ṣòro èmi ti gbọ́ gbogbo ń fẹ́ sọ nígbà tí wọ́n kọ́ débi àmọ́ ìyàwó mi ní ọkàn ẹ̀ báyìí mo ṣáà ń páyà ń bá ní kódà kó náà wá fojú ara ẹ̀ rí bàbá. ẹ̀yin ò lè àṣìgbè là á ṣe fún yìí. àti ṣetán láti yanjú tó bá rẹ̀. ṣé ọ̀rá ṣègbè yìí èmi ni wọ́n ṣe gbogbo ètùtù tó kù mbẹ́ àbẹ́yìn lè jẹ́ àṣìjẹ́ o bẹ́ẹ̀ bá ti jẹ́ wọn bí òkú ọ̀dà ó dókun ṣó wá mi yọ̀tún kú ni. ọ̀ọ́dẹ múyàn lójú ayé ń gbọ̀ wà láyé gan ọwọ́ akútọ̀ wá ń yọni lẹ́nu lójú oorun èké nù èmi ọmọ àti ti bẹ̀bẹ̀ wọ́n ṣe àmọ́ tó wà bẹ́ẹ̀ ní pé ètùtù wọn ni pé ọ̀hún ẹ díẹ̀ ọ̀tún wá wọ́n ẹ̀yìn àkùkọ ọwọ́ àánú kàtà ṣe ẹ̀yìn àkùkọ ẹ̀yìn aláǹgbá àti inú àjíjá kí wọ́n máa bí ọba gbé lọ sórí igi tó dé igi aṣọrí lọ irun rẹ̀ là á lò. ẹ wo bàbá ṣe gbogbo ìtẹ́ ẹ̀ láàlẹ́ kò sí tó yé wa ń bẹ̀ àmọ́ ẹ̀yẹn ká sọ pé iye báyìí ní ká múlẹ̀. n tó ṣẹlẹ̀ ní pé àwọn nǹkan tí wọ́n náà ní tó wà ń bẹ̀ àmọ́ bàbá rí bíi 5,000 naira ẹgbẹ̀rún márùn-ún náírà péré bàbá. ojú bẹ́ẹ̀ lọ ẹgbẹ́sẹ̀ lẹ̀ fún mi. gbogbo ẹ̀dẹ́ ti ṣiṣẹ́. ìkílẹ̀ mi ti yé lọ́wọ́ ìgbè. o ti rí bẹ́ẹ̀ ọmọ nìtọ́ bá má nìtọ́ bá o ti rí bẹ́ẹ̀ fọkànbalẹ̀. Àjàkẹ́ ló kọ ìgbé wọn ò délé. Àjàkẹ́ ní gbọ́ ìgbé wọn ò délé. Èdùmàrè ṣètò àyànmọ́ kò fi hàn nìyàn. Bí tí àdáhùn ṣe lómìnirere, olóògùn tó mọ̀jọ ọ̀la òkú. Rere là ń wò ẹnìkan ráyé. Bí tí àdáhùn ṣe lómìnirere. Ohun tó mọ̀jọ ọ̀la òpó. Jíjí ni mo jí mú ọ̀rọ̀ kankan. Jíjí àtàgbà kó jí wọ́n ọ̀nà. Àìpẹ́ gbùngbùn kò jẹ́ ká mú rí àpèsè láwùjọ. Ayálọ́dẹ̀dẹ̀ ọkọ̀ ṣọ́ra ṣe. Ayálọ́dẹ̀dẹ̀ ọkọ̀ ṣọ́ra ṣe. Ohun tó bá mọ́ kẹlẹ́rẹ́ ni lójú olùgbà. Lóhun tó bá mọ́. mẹ́wàá ṣẹlẹ̀ bàbá mẹ́wàá ṣẹlẹ̀. ẹ ṣàṣọ pé ẹgbẹ́ wọn á lẹ ti fún yín lọ́wọ́ òkú sí ní ọjọ́ mélòó kan níṣẹ́ òun ti ń yọ wá lẹ́nu àbí kí ni gbogbo wàhálà yìí báyìí ń sìn. bó o lè yín obìnrin ẹ̀ ṣe mọ̀rọ̀ gbé kalẹ̀ báyìí ìlú ganan ẹ̀ ṣe oògùn náà mi. bàbá ẹ má bínú. fàdà ṣàgbére. bàbá ẹ má bínú ẹ bá mọ tójú wa rí ó tó kí àwọn mi pariwo báyìí. ìbẹ́ iṣẹ́ ti ṣe oògùn lọ́dọ̀ mi ní ìṣe ó ti tójọ́ mẹ́ta ó ti dín ìlú nu. ọjọ́ oògùn bá ti dín ló ti ẹ̀ṣfáyà àtọ̀tún mẹ́ẹ̀ṣẹ̀ ni. kí lè má bá wa ṣe sí àlè máa sáyà hílò kiri ká okú ìmáàtí wa lè ṣe ó ti gbẹ̀mí inú lé wa. bẹ́ẹ̀ bá fẹ́ kó kú ó lé mọ́ ṣebí láti ìgbà tí mo ti di àlùmọ́ àkọ́kọ́ fún ipò kú ò lé àmì ilé ń tẹ̀sí ni pé ẹ wá 10,000 wa 10,000 naira. 10,000 naira ṣe ìyẹn tẹ bá gbà yẹn sìn gbogbo ẹ̀ ó máa dópin ní ó rà ní ìgbà níbi. níbi tí wọ́n rí ibi rẹ̀ mọ́ níjọ́ tí wọ́n bí ẹ ṣá mọ̀ bí ọmọ. ọmọ ewo. bí ọmọ tó kú tí ń lé káàkiri nígbà tí wọ́n bí ibi rẹ̀ ibi hàn bò mọ́ ẹ ṣá bu yẹ̀pẹ̀ wá bẹ́ẹ̀ bá ti bu yẹ̀pẹ̀ ẹ bẹ̀ wá ẹ máa mú bọ̀.
ṣé wọ́n mọ ìgbẹ́ kékeré ọmọ yìí ni àbí ọwọ́ tẹ ni wọ́n bí Àṣàkẹ́ sí ọ̀rẹ́ sọ̀rọ̀ náà. ọbí ọba ọmọ kékeré ọmọ yìí ṣé ìgbà ìṣàmù ni. ẹ ó dà bàbá ajá ṣe báyìí náà fún yín ní 15,000 naira. bẹ́ẹ̀ni ṣe bá fún yín 15 yẹn ẹ bá ní gbogbo ẹ pátápátá bá bàbá lẹ́yìn yẹn tàbá wa rí èsì ohun tá a sanwó fún ẹ̀rín kan gbádùn ẹ gbádùn ọmọ dáadáa ni ẹ sábà wa ilé òkú ìjìnà. ìwọ lọ sọ̀rọ̀ orí gàdí lẹ́nu ọ̀kadì ẹ̀wọ̀n wà ta ọlọ́rẹ̀ fún nǹkan tó ṣe lọ́gbọ́n ẹ̀yìn kálọ̀lẹ̀ wọ́n fi kàtà ìlọrin láti parí iṣẹ́ ìkọ̀tọ̀ ṣáàjẹ́ tá a bá ti rí ibi tí wọ́n sì ń gbé ibi ọmọ káfíńyẹ ìpàdé ìwọ. tí àdáhùn ṣe lókè wéré olóògùn tó mọ̀jọ ọ̀la rírí là ń wò ẹnìkan ráyé bí tí àdáhùn ṣe lókè wéré olóògùn tó mọ̀jọ ọ̀la jíjí nínú jímú ọ̀rọ̀ kankan jíjí àtàgbà kó jí wọ́n ọ̀nà àìkọ́ orí gẹ́gẹ́. ṣẹlẹ̀ ibẹ̀ ojú bí kan lásán ìjọba ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ. bàbá tèmi ló gbẹ̀bí fún ìyá ọmọ táwọn rí bí yóò sì ti bímọ tán tí wọ́n ti yọ ibi ọmọ náà èmi fún àmì mo mú bàbá rẹ̀ wá bíi pé kan wá ojú ibi tán sínsìn ni ẹ wá gbọ́ ọ tójú bá yẹjú kó wọ́n má yẹ o ẹ ti ṣèlérí fún mi pé ẹ ní jẹ́kẹ́ni kankan ń mọ̀ pé èmi mo mú yín wá àpèsè tó máa gbọ́. tí wọ́n bá mọ̀ pínrẹ́ ìrókò owó lé gbẹ́dúgbẹ́dú nù wọn ní tí wọ́n ṣe fún yín yọ yà ń lẹ́nu. àní kò sí etí méjì ò ní gbọ́ yàtọ̀ sáà táwọn ọ̀yà ta ni ó bùnú ni. ṣèlú yìí náà lè ní tọ́kàn bàbá mi ṣe mo dúpẹ́ lọ́wọ́. Àṣàkẹ́
èmi ò fẹ́ mi ò fẹ́ èsì ọjọ́ ló bá lẹ́yìn látọwọ́ ni. ó bá jẹ́ ìdílé wa ṣe àtúnbírin tí wọ́n fẹ́ sí lọ́jọ́ yẹn inú wa bí mi inú yẹn ti bí mi jù mo mọ́ mi bí mo gbà àbí wò àbí wò ilé ọgbà mi ò ará àdúgbò ẹ̀wọ̀n ilé ìtàkẹ́ ẹgbà mi ò. bàbá ṣe é sọ. pèrè mà ti wọlé. àṣàkẹ́ wà fún bàbá sí tó dára tó dára. kí ló wọ́n lè ṣe ọ̀rọ̀ wá jẹ́ ọ̀rọ̀ náà kò ọ̀rọ̀ nígbà tó láti wá lè jù rẹ̀ abáwọ̀ pàṣẹkẹ́ abáwọ̀ sọ pàṣẹkẹ́ ní nígbà tó wá tó fẹ́ yẹ èèyàn kan àṣàkẹ́ rẹ̀ láàrin ìṣòro ìṣàmì àṣàkẹ́ lọ sí àṣàkẹ́ wọ́n ti pàṣẹkẹ́ ọmọ ìgbà míì ló pé èèyàn. kí lè tí mi ń gbọ́ yìí fún àwọn ìgbọ́rú eléyìí rí ewu ìrànlọ́wọ́ bá mi ní àbíkó ó fún lóhun ọ̀gá àtàkẹ́ ọmọ ìdáná.